السلام عليكم ورحمة الله تعالى وبركاته، والصلاة والسلام على عين الرحمة الربانية محمد بن عبد الله وعلى آله وأصحابه صلاة تعرفنا بها إياه، وأشهد أنك أنت الله أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. Akí gbogbo ọlọ́kùnrin lóbìnrin, akí gbogbo mùsùlùmí jákèjálẹ̀ àgbáńlá ayé pátápátá, pàtàkì jùlọ ní ilẹ̀ Yorùbá pátápátá. A tún wá fi pàtàkì kíkí wa yìí sí àárín àwọn tí Ọlọ́run ní kí nǹkan ṣẹlẹ̀ sí, láti sàwọn mùsùlùmí ìlú Ìlọrin àti ti Ògbómọ̀ṣọ́, tí Ọlọ́run ní kí ọ̀rọ̀ kó ṣẹlẹ̀ láàrin àfáà wa, ọ̀kan nínú ògo Ògbómọ̀ṣọ́ náà, àfáà tí a ní ìfàyàbalẹ̀ sí déwájú Ọlọ́run ọba wípé àfáà ni. Tá bá yọ ti tẹ̀gàn kúrò, kódà tá bá mú tẹ̀gàn tá bá tún lẹ́mọ́ lára, a ó padà bá wọn pé àfáà ni. Ògo ni wọ́n jẹ́ fún ìlú Ògbómọ̀ṣọ́. A wá ń fi àsìkò yìí fi dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí Ọlọ́run gba ọwọ́ wọn, tí ó sì gba ohùn wọn, tí ó sì gba agbára tí Ọlọ́run bá ṣe fún wọn, tó gbàna gbogbo rẹ̀, tó fi ní kí ọ̀rọ̀ wọn kí ó rí bí ó ti ṣe rí ní court lénìí. À ń fi ọlá Ọlọ́run fi bẹ Ọlọ́run fún gbogbo wọn pé Ọlọ́run bá yóò ṣe dáadáa fún ẹnì kọ̀ọ̀kan wọn, torí pé wọ́n wá ọ̀nà ètò àlàáfíà tó ń ṣe táwọn ṣe kalẹ̀ yìí. Yóò mọ wà lákọọ́lẹ̀ pé àrọ́mọdọ́mọ wọn gan náà yóò dé bá oore èyí tí wọ́n ṣe láti pé kán fi wá àlàáfíà wá fún ohun tó ṣẹlẹ̀ yìí. Torí nǹkan méjì Ọlọ́run bá sọ pé kí wọ́n gbìyànjú láti kí wọ́n ṣe àtúnṣe lé lórí, tí Ọlọ́run bá kọ́ wá fún wọn jálẹ̀, torí pé iṣẹ́ sì tún kù tí wọ́n ṣe. Nǹkan àkọ́kọ́ ni wípé wọ́n fi dáàbò bo ẹ̀sìn Islam, wọ́n fi tún orúkọ Islam ṣe pẹ̀lú wọn ṣe yìí, tọ́lọ́run ní kí a jọ gbọ́ síra wa lẹ́nu. Ẹlẹ́ẹ̀kejì nínú rẹ̀ ni pé wọ́n tún fi wá àlàáfíà àti àṣepọ̀ tó dún mọ́rán gidi gan tó wà láàrin ìlú Ògbómọ̀ṣọ́ àti ìlú Ìlọrin. Mo wá ń fi àsìkò yìí fi rọ ẹnì kọ̀ọ̀kan wa tí Ọlọ́run bá ní kí ọ̀rọ̀ yìí kó kàn, àti ní igun brother mi Dr. Sharafudeen Gbadebo Raji, àti àwọn tí ọ̀rọ̀ kàn tí wọ́n pè wọ́n lẹ́jọ́ lórí ọ̀rọ̀ tí wọ́n ló ṣẹlẹ̀. À ń fi ń rọ̀ wá wípé ká dákun ká má jẹ́ kí social media, ká má jẹ́ kó jẹ́ pé ibẹ̀ látún ti lórí mọ́ tàkùrọ̀ ọ̀rọ̀ fúnra wa, àti àwọn agbọ̀ràndùn tí wọ́n wà káàkiri. Torí ó dá mi lójú wípé tó wá pé láàrin ara ẹni sí ẹni la bá jókòó láàrin a fẹ́ sọ ọ̀rọ̀ yìí ò ní débi pàánù rí padà pé ẹni lẹ́jọ́ tó fi wá di pé tí méní méjì mẹ́ta ọmọ gbọ́. Ṣùgbọ́n bí ìpinnu lẹ́jọ́ yìí ṣe wáyé gan, ọ̀nà tó gbà fi dá ni wípé ó fi hàn gẹ́gẹ́ bí ìṣọ̀kan ṣe wà, àbí tá ń tọrọ kò tí ì sí tó bí a ti ṣe ń tọrọ kí ìṣọ̀kan kó wà nínú Islam. Ọlọ́run ní kí àpẹẹrẹ rẹ̀ kó bẹ̀rẹ̀ sí máa hàn látara eléyìí tó ṣẹlẹ̀ yìí, wípé a fi àpẹẹrẹ dáadáa sílẹ̀, wípé ọmọ ìyá sọmọ ìyá, àjọgbọ́rọ̀ ara ẹni, ó sì dàbẹ̀ ni wípé àgbọ́yé wà ń bẹ. A ò lè lọ kóòtù ní ìsìn kápá fẹ́ gbẹ́jọ́ kò ní kóòtù ní ìsìn kó sì kúrò níbẹ̀ ní ìsìn. Ààyè ẹjọ́ lọ rí sọ tẹ́yìn lọ́rùn, ṣé ẹ ṣiṣẹ́ dáadáa láàrin ara yín, ṣé a ò tún ní rábúrú, ṣáà tún ní búrúrú nǹkan báyìí mọ́. Ààyè rẹ̀ ní máa wáyé. Ààyè rẹ̀ ní Ọlọ́run ní kí wọ́n fi ilẹ̀ fún igun méjèèjì yìí. Ọlọ́run wá wọlá bí ó ṣe ń jẹ́ òun, yóò bá wa pẹ̀tù sí gbogbo tí ń bá ń jẹ́ sùúrù láyé tí Ọlọ́run máa fi sí ọkàn ẹ̀dá lórí ìrìn àjò tó jọmọ́ dúró eléyìí. Ọlọ́run bá yóò máa fi sí ọkàn gbogbo àwọn mùsùlùmí pátápátá. Adófìlì náà tó fi dúpẹ́ lọ́wọ́ àwọn lọ́yà wa, àwọn ọ̀tọ̀ǹpọ̀lú nínú gbogbo wọn tó jẹ́ pé àwọn ni lọ́yà fún àwọn ìjọ Muslim
that is wọ́n ní association tí wọ́n lọ́tọ̀. So association wọn yẹn a dúpẹ́ lọ́wọ́ wọn pẹ̀lú ìdìde gírí wọ́n dìde gírí sórí ọ̀rọ̀ yìí. Àwọn afásìkò yìí fi rọ̀ wá torí pé àwa náà tún kà náà ní online wípé ó dàbí ní pé bàbá wa Sharafuddeen Gbadebo Raji àwọn náà wọ́n ti ní àwọn counter claims lórí pípè lẹ́jọ́ tí wọ́n pè lẹ́jọ́. Wọ́n á fẹ́ rọ̀ wá pé ká dákun láàrin ìsinsìn on the 14 tí wọ́n dá pé kán padà wá sí court. Yóò dùn mọ́ wa pé nígbà tí wọ́n bá wọnú court ní on the 14 yóò dùn mọ́ wa pé ká rí wípé igun méjèèjì wọ́n dì mọ́ra wọn, wọ́n bára wọn lọ́wọ́, wọ́n jọ rẹ́rìn kúrò ní court ni wípé ọmọ ìyá làwọn, pé yóò fi parí síbẹ̀. Gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ tó bá sì fẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ ká lọ rí sọ nǹkan tá bá fẹ́ sọ, torí gbogbo nǹkan tá bá fẹ́ sọ tí ò bá ti lẹ́rìí nínú tàbí tá mọ̀ kó bá fi lè dá nǹkan rú látàrí nǹkan tó wà nílẹ̀ yìí, ká dákun torí Ọlọ́run ká sọ ẹnu wa, ká sì sọ ìṣesí wa, torí ọ̀pọ̀lọpọ̀ nínú wa kò sí nǹkan míì tí wọ́n lè fi dá wàhálà lẹ̀ ní ìsìn kò ju wípé àwọn tí wọ́n fẹ́ tó pé àtàrí káburú ọmọ ṣẹlẹ̀ kán mọ rí nǹkan sọ, kán mọ wá followers, kán mọ wá kíní káàkiri, inú wọn mọ lé káàkiri. Ó lè ṣe pé ọ̀rọ̀ tí Dr. Sharafuddeen tàbí sọ ní nǹkan bí ọdún 6, 7, 8, 9 sẹ́yìn wọ́n lè padà lọ rí bẹ̀rẹ̀ sí mọ́ gbé jáde. Àwọn náà kálukú náà tó wá mọ́ fàtọ̀wá wá lórí rẹ̀, ẹ̀gbọ́n nǹkan tán tó sọ ẹ ṣe kíní. Torí náà gbogbo nǹkan tá bá fẹ́ mọ̀ wò lórí social media ẹ jẹ́ ká mọ̀ gbìyànjú ká mọ̀ wo déètì nǹkan tí à ń wí yìí sígbà tí nǹkan tó ṣẹlẹ̀ tó fi ṣẹlẹ̀, torí pé kó tó ṣẹlẹ̀ ó yàtọ̀ sígbà tó ti ṣẹlẹ̀. Tó yẹ pé lẹ́yìn ìgbà tó ti ṣẹlẹ̀ ni ẹ má jẹ́ ká lọ repost anything. Most especially àwọn bloggers pé wọ́n wà nídìí pé fracas làwọn ń fẹ́. Wọ́n gbọ́ pé wọ́n jà níbí kan gbé èbú lónìí ká gbé èbú lọ́la. Pé as a very wonderful content creators anything yóò tí bá ti ń ṣẹlẹ̀ yẹn gbọ́dọ̀ make sure pé ó wádìí lọ́tùn lósì lórí nǹkan tí máa ń ṣe. At times people like those who are agitating, somebody like me, I'm an agitator. So once I'm agitating mi ò ní time láti sanwó kankan fún media kankan láti fẹ́ bá mi sọ nǹkan tó máa agitate lé lórí. I know what it takes to go to the media. Mi ò ní time láti mo fẹ́ lórí mo sanwó fún followership kan ipe ẹ mọ tẹ̀lé mi lẹ́yìn mọ pàdé tí wọ́n tẹ̀lé mi pé nǹkan tí mo sọ. So I have no any other means than using what I have to get what I need. Something I need, what I have is what I'm going to use to get what I need. Nígbà tó lọ́n ti fún mi lẹ́bùn yìí pé I'm into content creating and a solution journalism ó wà ń bẹ àti àkàn mi bẹ́ẹ̀ lọ ta tó kọ́ tọjọ́ mọ́ ti rú ìròyìn báyìí. So analyst again kò sí tọ́jú síwájú wa láti pé ká make analysis lé lórí tí Ọlọ́run fún wa lẹ́mìí àti agbára àti lè pé ká lè study rẹ̀ tá a sì ní fi ìfẹ́ nú tá a fi ṣe. Tí eléyìí bá ń wáyé, these are people that are say they are content creators, they are creating something reasonably tẹ́ pé làákàyè ọgbọ́n àti òye ní kálukú fi jókòó tí ó fi gbọ́. Àwọn ń bẹ̀ wá lórúkọ Ọlọ́run báyìí pé ẹ jẹ́ ká create nǹkan tí ó wà meaningful fúnra wa lórí ìrìn àjò tẹ̀rí tó ṣẹlẹ̀ yìí tó kọjá yìí, láti pé kó jẹ́ kí ni kọ́mọ jẹ́ ẹ̀kọ́ gidi fún gbogbo wa. Àwa bẹ̀ Ọlọ́run ọba wípé bí Ọlọ́run ọba ti sọ pé kó ọ̀nà àtúnṣe àti àlàáfíà kò ti bẹ̀rẹ̀ sí máa wáyé báyìí, Ọlọ́run ọba yóò jẹ́ kí àtúnṣe náà àti àlàáfíà náà Ọlọ́run ọba yóò jẹ́ kó gúnlẹ̀ sí ọkàn igun méjèèjì. Gbogbo nǹkan yóò tó bá lè fa wàhálà láàrin ẹ̀sìn tó sì lè fa wàhálà láàrin ìlú méjèèjì yìí yóò mọ jẹ́ nǹkan ìbànújẹ́ fún wa ni láti sìn lọ títí dọjọ́ iwájú, torí àkọọ́lẹ̀ ni tí kì í ṣe nǹkan tó lè tán. Ọlọ́run ọba kò ní bá dáadáa gbogbo ẹ̀yin tẹ́ ń gbìyànjú láti pé kan fi àlàáfíà kó wáyé lórí ọ̀rìn àjò yìí. Ọlọ́run ọba kò ní dùn ẹni ládàá rẹ̀. Gbogbo ń tẹ́dà mọ́ fi ṣe tí fi mọ́ kùnà tí fi mọ́ lórí lu òfin Ọlọ́run ọba kò ní fún yín ṣe. Gbogbo ń tẹ́dà ọba ṣe tí ó fi mọ́ bá ìyọ́nú Ọlọ́run ọba pàdé, Ọlọ́run ọba yóò jogun rẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan yín. Ọlọ́run ọba kò ní dá wa láàmú. Ẹ ṣeun, àdúpẹ́. Èmi personally mo mọ̀ lóore ó sì dùn mọ́ mi torí pé àlàáfíà tó mi lára nígbà tí mo gbọ́ bí tí Ọlọ́run bá sọ pé kí wọ́n bá ọ̀rọ̀ sí, torí pé láti pé kí Islamic religion fracas kó máa wáyé gbogbo tí ń wáyé kálẹ̀ káàkiri lágbájá
aládùn ní lágbájá, oníkíní ní tẹ́ tán gbé kálẹ̀ káàkiri lágbájá ó bú bàbá wa Kábíyèsí ó ṣe kíní tẹ́ tán bá kálẹ̀ káàkiri. It has to do with religion. It has to do with religion. Mo wo tape kan lánàá ní kíní náà ó dàbí ẹni pé mi gan náà ṣe tó post ẹ̀ nígbà tí bàbá wa Ọlọ́run ló mẹ́rú ẹ̀ tí wọ́n lọ kí sísá wa Alhaja Kaolat náà lọ rí kí wọn nílé láti lọ rí pàṣàrọwà fún wọn lórí gbogbo nǹkan tó ṣẹlẹ̀. Wọ́n make mention kíní kan wípé ẹnìkan ń pe àwọn lemọ́lemọ́ láti UK ó sì ń pè wọ́n ó dẹ̀ ń bomi lójú ń sun ẹkún torí lórí kọ́ yẹn ló ti ń sunkún pé ṣé báwọn ṣe wà nílùú òyìnbó jẹ́ pé gbogbo táwọn wò ní online nípa àwọn èèyàn wọn yìí ṣé wọ́n ń fẹ́ kí àwọn kan debate nìkan kó lórí Islam káwọn òde Christian torí kíní tí ń jẹ́ bànújẹ́ ọkàn fún wọn pé tómi ojú ní kò sírú gbónítọ̀ bá ṣe lè gbóru eléyìí tínú rẹ̀ ò ní dùn pé àárín mùsùlùmí Ọlọ́run ní kí ọ̀rọ̀ ara wa kó bẹ̀rẹ̀ sí mọ́ yẹra wa nù. Ọlọ́run bá yóò jẹ́ kó yẹra wa jálẹ̀ gbogbo bí yóò tó lọ́n bá ní kí irú nǹkan báyìí kọ́ mọ́ wáyé pé mùsùlùmí gbé mùsùlùmí ni mùsùlùmí lọ kóòtù ni mùsùlùmí Ọlọ́run bá yóò wọlá bí ṣe ń jẹ́ òun Ọlọ́run bá yóò pẹ̀tù sí torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ tí ń ṣe láàrin àwa mùsùlùmí wallahi lazim summa billahi lazi la ilaha illa huwa tí kò bá jẹ́ pé fẹ́ẹ́nu mi ò rí nǹkan tí adájọ́ kan ó dá adájọ́ kan nílùú ibì kan tó lè bá wa dá sí nínú ìlú tá a wà gan nínú ìlú tẹ́nì kọ̀ọ̀kan wa bá wà mi ò rí nǹkan tó lè jẹ́ pé adájọ́ lè bá wa dá sí torí pé kí ni ìmọ̀ ti fẹ̀ ó kẹ̀ débi wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìmáàmù tẹ́lẹ̀ tó ń wà nínú ráàtì ibi tẹ́lẹ̀ tó ń ìwà láì iṣẹ́ táwọn káàdì lè ṣe ń bẹ lọ́wọ́ wọn òfin táwọn káàdì lè lò láti lè fi ṣe ìdájọ́ nígbà míì pẹ̀lú káàdì gba àwọn tó jẹ́ bí àwọn George lójú ọ̀nà títẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ ló ní nǹkan tó fi lè ṣe ìdájọ́ lórí ìjókòó lópin ìgbà tí o bá ṣe tán láti pọ̀ fẹ́ fi àbòsí sí àwọn rọ̀ wá tó bá wá yàn kí tó bá wágùn kíní tó bá wágùn kejì láti pé kọ́ bóun dá sí kì í ṣe nǹkan míì lójú kó bá òun dá sí ó ní kán bóun dá sí nítorí pé kó mọ̀ bàjẹ́ pé bóyá òun ṣe ìfẹ́ inú àbí òun ṣe àbòsí lórí ìdájọ́ tó ń bá fẹ́ ṣe lórí nǹkan tó wà nílẹ̀ à ń rọ̀ wá ní ká dákun èyí tá a lè tún ṣe láàrin ara wa ọ̀pọ̀ ju èyí tá a lè mọ lóde pé kí kóòtù kó bá wa ṣe lọ islamically àwọn òfin wà lóríṣiríṣi lójú ọ̀nà títẹ̀sìn tá a bá ti tẹ̀lé àlàáfíà yóò mọ wà láàrin gbogbo wa Ọlọ́run bá yóò wọ láàrin Ànábì Muhammad sallallahu alaihi wasallam kò ní kó jù báyìí náà lọ Ọlọ́run yóò fi àlàáfíà sí wa láàrin gẹ́gẹ́ bí ẹ̀sìn Islam ṣe ń jẹ́ ẹ̀sìn àlàáfíà yóò jẹ́ kí àlàáfíà náà kó jókòó sí ọkàn ẹnìkọ̀ọ̀kan wa ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ Ọlọ́run bá kò ní ṣe wá lẹ́yìn tí ọmọ dì mú rí kálẹ̀ káàkiri orí àti àlùbáríkà Ọlọ́run bá kò ní fẹ́ ẹnìkọ̀ọ̀kan wa lẹ̀ wassalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.